àbí tí Christianity ti banújẹ́ ká wá mú wọn bí ọ̀tá Ọlọ́run ọba lóhùn ò gbé kalẹ̀ bẹ́ẹ̀. àbí tí Christianity ti banújẹ́ ká wá mú wọn bí ọ̀tá Ọlọ́run ọba lóhùn ò gbé kalẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run ọba lóhùn ò gbé sí kalẹ̀ kẹ́mẹ́ṣẹ́ lẹ́ẹ̀mẹ́ra yín. Tí mùsùlùmí àti Christianity bá ti ń jà mùsùlùmí tí bá ti ń bá Christian jà kò mọ tí ń ṣe nu Christian tí bá mùsùlùmí jà kò mọ tí ń ṣe. Bismillahirrahmanirrahim. Ọlọ́run ọba sọ fún wa yìí pé. Wa'tasimu bihablillahi wala tafarraqu. Gbogbo èèyàn tí mo dá ẹgbára yín mú ẹ má ṣera yín lọ́tọ̀ọ̀tọ̀. Wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu. Ẹ má ṣera yín lọ́tọ̀ọ̀tọ̀ ẹ má criticize ara yín nínú ayé. Wala tafarraqu. Sẹ́ni tó wáyé wáyà yín lónìí kò sí mùsùlùmí kan tí ó bù mí I'm a man of myself. Nínú Kùránì wa Ọlọ́run bá tún sọ fún wa yìí pé Al-yawm ó ní lónìí yìí. uhilla lakum tayyibatu. Ọlọ́run bá ní sọ́nù Kùránì fún gbogbo mùsùlùmí pé lónìí. Uhilla lakum tayyibatu. Ẹ máa jẹ tó bá dáa tẹ bá ti rí pé tó ń dáa ni ẹ máa jẹ lọ́nà bọ̀. Wa ta'amul ladhina utul kitaba hillun lakum. Wọ́n ní tẹ bá rí Christianity tó gbóúnjẹ ọdún fún yín tó gbóúnjẹ ìdùnnú fún yín Ọlọ́run bá ló sọ pé ká gbà lọ́wọ́ wọn. Wa ta'amul. Ẹ̀yin tẹ bá rí tí Christianity kan bá gbóúnjẹ fún mùsùlùmí tí ò bá jẹ àbódànù ẹ má gbé fún lọ́dún tí ń bọ̀ mọ́ ẹ wá mùsùlùmí tí ó jẹ. Tí Christianity bá gbọ́njẹ àjọ̀dún fún ẹ o lè jẹ o. Torí kò mọ tí ń ṣe Ọlọ́run ní ká gba oúnjẹ lọ́wọ́ yín ká jẹ. Wa ta'amukum hillun lakum. Ó wá ní táwa náà bá ń ṣọdún ilé àbọ̀dún àwẹ̀ tábà rí Christianity tó fara balẹ̀ tó gbọ́ wáyé ẹ gbóúnjẹ fún wọn. والمحصنات من المؤمنين المحصنات. Ẹ̀gbọ́n tọ́lá wá tí wá wí ó ní tẹ́bá ẹ̀yin mùsùlùmí tẹ́bá wá rí ọmọ tó wù yín tó ṣe pé Christianity ní ṣe tọmọ yẹn bá wù yín ẹ̀fẹ́. من المؤمنين المحصنات. Ìwà rẹ̀ bá dáa tó sì ní ìyá rẹ̀ tó jáde الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محسنين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبطت أعماله وهو في Ọlọ́run wá sọ yín pé mùsùlùmí tó bá rí Christianity ti ń bínú. قد حبطت أعماله Ọlá pé ń bínú sí Christianity èmi Ọlọ́run lè pàṣẹ rẹ̀ jẹ́. وهو في الآخرة من الخاسرين. Gbogbo àwọn táwa jẹ́ ọmọ ìjọ lápapọ̀ tá a wà pẹ̀lú olùsọ wa táwa pẹ̀lú pásítọ̀ Ayọ̀túndé. Gbogbo àwọn tó wà pẹ̀lú bàbá Kájọ́ lédè o. Ànábì wa Ìsá ti ṣe Jésù. Ìkan tẹ̀lé Ànábì wa Ìsá. بصحبته رجل من اليهود. Nínú àwọn Júù lẹni tó tẹ̀lé Ànábì Ìsá ti ṣe Jésù yìí. وكان معه مع اليهود ثلاثة أرغفة من الخبز. Ẹ máa gbọ́ Jésù àti arákùnrin yìí wọ́n jọ fẹ́ ṣèrìn àjò Jésù wá kó búrẹ́dì mẹ́ta fún
wípé àjọfẹ́ sí ìrìn àjò yìí kò dání. ولما أراد أن يتناول طعامهما وجد عيسى أنهما وقيفان فقط. nígbà tẹ́bí wá pa wọ́n Ànábì Ìsá wá ní já jẹun nígbà tánábì Ìsá wá tú báàgì tó gbé fún Ànábì Ìsá wá bá búrẹ́dì méjì bẹ́ẹ̀. mo mọ̀ pé ọmọ tí ń sọ yìí o àmọ́ bí tí mo fẹ́ sọ kalẹ̀ sí ni òyìn yọ mo fẹ́ yọ fún ọ. فسأل اليهودي أين رغيف الثالث. Ànábì Ìsá wá bẹ́ẹ̀ lọ́wọ́ Yẹhudi pé búrẹ́dì ẹlẹ́ẹ̀kẹta dà búrẹ́dì mẹ́ta ní bẹ nínú bí ọjọ́ ewu méjì. فجاب والله ما كان إلا اثنين فقط. ó ní wàláhì ó tún fọlọ́ níra ó ní méjì náà ní búrẹ́dì tó wù í bẹ́ẹ̀ kò gbé mẹ́ta. لم يهلك نبي الله وسار ما أتى أتي رجلان أعمى. nígbà tí wọ́n wá lọ wá pàdé afọ́jú kan Ànábì Ìsá ti ṣe Jésù ó wá fọwọ́ bọ́ afọ́jú lójú afọ́jú yẹn wá lajú nígbà tó lajú kẹ́lẹ́ mọ̀ pé gbogbo tí ń bẹ nínú ẹ̀sìn la mọ̀. فقال عيسى عليه السلام. nígbà tí Ìsá wá tó lajú afọ́jú ó wá sọ fún ẹni tó jẹ búrẹ́dì yìí pé mo fi ìmísí Ọlọ́run tí mo fi lajú afọ́jú mo fi bẹ̀ ọ́ búrẹ́dì kẹta dà. ń bolo wà. فقال عيسى عليه السلام يده olówó rí búrẹ́dì kankan. على عينيه. olówó rí búrẹ́dì kankan bọ̀. ودعا الله له فشفاه الله عز وجل. lọ́jọ́ sí ẹlòmí nínú ìjọ yìí pásọ̀ ọmọ gbàrẹ̀ fún yóò mọ̀ fara dálẹ̀ fún àdúrà rẹ̀ ó wà gbà yóò tún máa sọ fún pásọ̀ ẹ̀ lọ wọ́n ní sípayá kan pé nǹkan ti ń ṣe ó ní nǹkan ò ṣe kò ní ṣe mọ́nà nù. Ọ̀sán àkírí kẹjẹ. ولم يهلك سيدنا عيسى عليه السلام. nígbà tí wọ́n tún lójú odò tọ́fẹ́ borí odò kò síbi tọ́fẹ́ gbà kọjá Ànábì Ìsá wá sọ fún yí pé di aṣọ mi mú wígbólówó Ọlọ́run pẹ̀lú ní. wọ́n wá borí odò owó bọ́lẹ̀ Ànábì Ìsá tún sọ fún ẹnìkejì yí pé. أتأتي نهرا كثيرا. Ọlọ́run bí ọ àtàṣe tá a fi borí odò tá a tẹ̀lé mo fi bí ọ búrẹ́dì kejì dà búrẹ́dì kẹta dà. فقال اليهودي كيف سنخبركم. ẹni tábìlì rẹ̀ bá gbà nínú ìjọ yìí tí ò bá fi mọ pásítọ̀ tó o bá fi mọ̀ wá gbogbo ọjọ́ tí bàtújẹ́ bá dé sí ọmọ dára ni kò sí gbogbo ọmọ ìjọ kan tó bá dúró dédé ìkankan ò lè ṣẹlẹ̀ sí ọ àfi kí àfa rẹ̀ ti ṣe pásítọ̀ rẹ̀ ó rí. Kí mi ṣe olúwa dé fún ọlọ́gbàgbọ́ náà. أتأتي نهرا Olúwa كثيرا. ni máa fi hàn ẹni tó jẹ́ adarí ìjọ tí wọ́n bá wá pè ọ́ pé kò ṣe nǹkan báyìí kò ṣe nǹkan báyìí tó bá wá ṣe wàhálà yẹn ti ẹnu. Ìwọ tó bá di pé aburú kan jálù olójijì pásítọ̀ rẹ̀ ò rí kò rí pé nǹkan fẹ́ ṣí ọ́ nínú mi sí Olúwa kì í ṣe pé pásítọ̀ yẹn ní èsì ẹni Ọlọ́run tó jiná ìwọ ọlọ́kan rí ọkọ̀ nẹ́ẹ̀tì papọ̀ mọ́ olùsọ. Ìwọ yóò tó dé ní o. قال النبي قل بسم الله وتبعني. ọba ló kọ́ lọ́ọ̀kì ọ́ àtàṣẹ táwọn fi borí odò yìí dákun búrẹ́dì ìdáwó lòun rí búrẹ́dì ìgbà táwọn Ànábì Ìsá wá dé nìkan Ànábì Ìsá wá gbá جمع عليه السلام والسلام. Ànábì Ìsá ọba gbẹ́ ẹ̀sọ́nà mẹ́ta ó sọ di góòdù Ìsá wá kọ́ ẹ̀yọ̀kan ó ní wọn náà kọ́ ẹ̀yọ̀kan arákùnrin wa ń béèrè pé ẹ̀yọ̀kan tó kù ìfọ̀dà lónìí This left over. ó ní búrẹ́dì yìí ẹni tó jẹ búrẹ́dì ẹlẹ́kẹta tó bá ipá máa rí mi Òun ló kó ètò pọ̀ yìí. òun ni ò bá kọ́ ẹ̀yọ̀kan tó kù. ثلاثة أكواب من التراب ثلاثة أكواب من التراب. arákùnrin tí wá jẹ́wọ́ الله. wípé búrẹ́dì ẹlẹ́kẹta Bàbá. tó jẹ́ sí ẹlòmíì ẹ bá ń fi ìmísí Ọlọ́run àti ìjíṣẹ́ tọ́lọ̀ bá jẹ́ fún wa tá a pásítọ̀ bá jíṣẹ́ bẹ́ẹ̀ lòmíì yóò mọ̀ pé tí kú sí àti táwọn bá sọ kalẹ̀ yẹn báyìí tó di pé wọ́n sọ fún ọ pé ọjà rẹ̀ pọ̀ láti China pásítọ̀ ló wò rí o ní àpáṣẹ kò sí kan tó jẹ wọlé torí kó má bà yọ ìdámẹ́wàá àbí ká má bà sọ fún ọ pé kò sí kan ká má ní ṣọ́ọ̀ṣì ọjà wa ń bọ̀ ó dé láti India pẹ̀lú lọ́wọ́ ó dé Tinka ibi tí wọ́n ti ń ṣe pépà lọ́wọ́ ọjà ẹ̀wọ̀n dẹ́mọ́rẹ́jì ó ti fowó ní kò bọ́ sí ló sẹ̀ wá jẹ́wọ́ fún pásítọ̀. إني عبد الله. Ayọ̀túndé Ayọ̀túndé. Alàgbà. ẹlẹ́mi náà lù sí o. Nígbà tí mo wọlé mo rí tẹ́ ìkọrin kan ó mọ fàṣálàtù ránṣẹ́ orin tẹ́mi wá mú wá fún pásítọ̀ wa ní pé Ayọ̀túndé. Bàbá àgbà Ayọ̀túndé. Ayọ̀túndé.
Hallelujah.